ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. It's happening live and direct. Today being 4th July 2023 Economy Live. Ìròyìn eléyìí ló tẹ̀ wá lọ́wọ́ látàrí àwọn wàhálà òun lásìkò ètò ń ṣẹlẹ̀ lápá Gusu Ila-Orun Orile'De yìí látọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n pè fún ìdásílẹ̀ olómìnira Biafra IPOB èyí tí wọ́n sọ wípé àwọn ò ní jẹ́ kí ẹnikẹ́ni ò kó rìn lójú òpópónà tàbí kó ta ọjà ní àwọn agbègbè gbogbo láwọn ìpínlẹ̀ ètí ọ̀rọ̀ mú kàn. Ní báyìí àwọn ọ̀dọ́ kan ò lára àwọn ọmọ ẹgbẹ́ IPOB ọ̀hún ló ya sí ìgboro Abakaliki nínú ọjà kan bẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi níbi tí wọ́n ti fi ìbọn bẹ̀rẹ̀ sí ní rọ òjò kẹ̀wù sókè báyìí èyí tó fa ìpayà fún gbogbo àwọn ènìyàn tí wọ́n sì fi ọjà wọn sílẹ̀ tí oníkálukú sàsálà fún ẹ̀mí rẹ̀. Ní báyìí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn ẹ̀yà Ìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún Ndigbo eyín ọ̀mọ̀wé Emmanuel òun ló ti ké sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣàánú àwọn láti lè ṣí Nnamdi Kanu sílẹ̀ látàrí ọ̀rọ̀ tí àwọn ènìyàn ọ̀hún èyí tó ń yin ìbọn ní ìpínlẹ̀ Ebonyi sọ wípé títí di ìgbà tí wọn yóò fi ṣí Nnamdi Kanu sílẹ̀ àwọn ò ní jẹ́ kẹ́nikẹ́ni ó tajà àwọn ò sì ní jẹ́ kí àlàáfíà ó jọba o. Ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu ààrẹ ọ̀hún Ndigbo wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó dákun kó dábọ̀ kó fi ọwọ́ wọ́nú kó fi yèdénú kó jègùrẹ́ àwo ìlúgbẹ̀bẹ̀ láti ṣí Nnamdi Kanu sílẹ̀ kí àlàáfíà lè jọba lápá Gusu Ila-Orun Orile'De yìí. Tó ẹ̀yin ará àníkà mú eléyìí wá sí ojú ìkànnì amóhùnmáwòrán yín ti Feli-feli TV kẹ́ ẹ lè mọ bí nǹkan ṣe dúró àti bí nǹkan ti ń lọ sí ní orílẹ̀-èdè pàápàá jù lápá Gusu Ila-Orun Orile'De Naijiria. Fúnmi Adénúgà ní orúkọ mi. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan. Live is in Ebonyi Abakaliki at Isheke Market. As you can see, that keke is burning now. It's burning. Burn everything. I don't want anything to remain. Burn it. Destroy them. Destroy everything. Destroy them. Destroy them. Sit at home. Nnamdi Kanu must be released. No Nnamdi Kanu. No peace. No Nnamdi Kanu. No peace happening at Ebonyi Abakaliki at Isheke Market. Economy Live. Destroy all of them. As you can see it, everywhere is burning. Everywhere is burning. Sit at home. Using Nnamdi Kanu. Nnamdi Kanu must be released with all costs. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.